tó mo kí yín o ẹ káàbọ̀ nílé lóko wípé etí tẹ́ ẹ fi gbọ́ wọn mà ní dì bákan náà ojú tẹ́ ẹ sì fi rí wa náà kò ní í fọ́ ẹ wá nínú gbé sọnù bí èṣèbí mọ́. ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n ní ẹ̀jẹ̀ kan má bọ̀ wá o ẹ̀jẹ̀ kan má bọ̀ wá kódà tó bá wá wọn ò ní pé lọ wọ́n ní nítorí wípé ẹ sọ fún wa kódà kí Amẹ́ríkà wa a ṣetán láti kojú ìjà sí wọn torí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà kò sí ogun kan tọ́jà tí wọ́n borí rí àfikọ́ sálọ náà ni so ẹ má dùn mọ́rú o mọ́wọ́ àwa Nàìjíríà torí àwa gbọ́ àgbẹ̀ fún yín ní gbígbóná ẹ̀gbọ́ ta ló sọ èyí di mímọ̀ ta ló jẹ́ kó yé wọn pé una fit do anything but you see we go face you anyhow ẹ̀gbọ́ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ gẹ́gẹ́ bí ìwé tó tẹ̀ wá lọ́wọ́ ni a rí ọ̀gbẹ́ni kan tí orúkọ wọn jẹ́ Askari Dokubo ìyẹn former Niger militant leader bẹ́ẹ̀ ni ìyẹn Niger Delta militant leader Askari Dokubo ó ti ṣe kìlọ̀kìlọ̀ gbà fún àwọn ènìyàn oníṣẹ́ fẹ́ gbọ́ òun ṣe kìlọ̀kìlọ̀ wípé ẹni àlejò tó jẹ́ foreign military tó bá gbórí wọ Nàìjà ó ní ó máa jẹ́ ni o ò ní sáìsì ẹ̀ bẹ lọ́wọ́ wa bíi ti bà kí ló mú tó fi sọ yìí látàrí àhesọ ọ̀rọ̀ èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí ààrẹ Donald Trump tó ti dún mọ̀húrú lórí pé òun á gbé ìgbésẹ̀ tí wọn bá ṣí wà tí máa pa àwọn Kìrìsìtẹ́nì ẹ̀gbọ́ àwọn Nàìjíríà náà wọ́n ti ṣe tán o ṣé ogun ló kàn ẹ lọ gbọ́ nǹkan tí Askari sọ ẹ gbọ́ nǹkan tí Trump sọ ẹ máa rí i pé ó ti ń takora wọn agídí pálíkà ṣáá ní bọ̀dá Askari fẹ́ lò Trump sọ pé òun kógun bọ̀ Nàìjíríà ó lóun kógun bọ̀ wá bá àwọn agbésùmọ̀mí ìyẹn ní àti pé ẹlẹ́ẹ̀kejì ó tún iṣu wọn ni pé tí ìjọba àpapọ̀ tí ò bá ṣe ohun tó tọ́ kí ló dé tẹ́ ẹ fi wá sáré darí ọ̀rọ̀ sí àwọn US Army ẹ ṣe kọ́kọ́ darí ẹ̀ sí ìjọba Nàìjíríà náà pé ǹjẹ́ ẹ̀yin gan ṣe ohun tó tọ́ no ẹ já sòótọ́ fúnra wa ṣé ẹ̀yin gan ṣe ohun tó tọ́ ṣé insecurity bí wọ́n ṣe pa wá ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ rí ni no torí ó ṣe jẹ́ ìgbà tí Trump sọ̀rọ̀ ní gbogbo yìí ṣẹ̀ṣẹ̀ wá ń lanu gbàgà ní ìtàkùté ọlọ́dẹ tẹ wá sọ ohun tẹ́ ò lè ṣe lọ́dún mẹ́wàá ṣùgbọ́n nígbà tí Trump sọ̀rọ̀ ṣe lẹ́jọ́ kan ní tẹ́ ń wò bọ̀ tó lè yẹ pé inú pípa àwọn Kìrìsìtẹ́nì ilẹ̀ ti ń fẹ̀lá ṣùgbọ́n Trump ti wá sọ̀rọ̀ sí jìnjìn ti wá dé ẹ wo ẹgbọ́n tí Askari sọ ó ní ṣé ẹ fẹ́ gbọ́ ṣe rí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn President Donald Trump òun rí gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé èṣù ti bùkún èṣù tún ṣépè fún ó ní èṣù ti bùkún kódà èṣù tún ṣépè fún ó ní torí ẹ̀ ló ṣe dàbí pé ẹ lọ wo arákùnrin náà dáadáa ó ní ìgbéraga wọ̀ lẹ́wù kí ló níná ó ní ìgbéraga ó wọ̀ ọ́ lẹ́wù pé ìgbéraga sì ní síwájú ìparun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní tí àwọn àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà kò yọ sọ ó sọ pẹ̀lú ìgboyà ó ní tí àwọn àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó bá gbìyànjú láti fẹ́ kó ogun wọlé Nàìjíríà yìí ó ní ẹgbà bẹ́ẹ̀ òpin yín dé nìyẹn ta ló sọ yìí Askari ni o Askari Dokubo Askari tí wàá sọ ó ní ṣé o bẹ́ àwọn ọmọ Nàìjíríà káwọ́ lẹ́rọ̀ àmọ́ wò ni bọ̀dá Askari point of correction wọn wá bá Nàìjíríà o wọn ní àwọn ń bọ̀ wá bá àwọn tó fẹ̀mí Kìrìsìtẹ́nì ṣòfò ẹ máa fi ara balẹ̀ torí mo mọ̀ pé ìgbà tí Trump jáde ní gbogbo ń ṣẹ̀ṣẹ̀ wá lanu gbàgà ẹ̀ ń sọ ti bẹ ibẹ̀ orí ìjókòó yìí yẹn tẹ́ tóbi bí àpòlẹ̀ ẹ ibẹ̀ lẹ́wà láti ìjọ yìí tó jẹ́ pé ẹ ò rí ìkọ̀kọ̀ ṣe sí bọ́ ṣe pa àwọn Kìrìsìtẹ́nì síbẹ̀ ẹ ò rọ́rọ̀ sọ ṣùgbọ́n nígbà tí àwọn
orílẹ̀-èdè US wá sọ pé àwọn fẹ́ kógun wá ẹ ṣẹ̀ṣẹ̀ wá jáde ẹ̀yin náà wá lẹ̀ láì díà ó pọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ lọ jókòó. Bẹ́ẹ̀ ni Trump ní bẹ́ẹ̀ ni Askari ní ṣẹlẹ́gbọ́n tí àwọn US military tó bá kógun wọ Nàìjíríà àwọn afojú wọn dánrin o nítorí pé wọ́n máa bá àwọn gan níbẹ̀ bíi bàt. Ó ní ẹ má gbàgbé wípé àwọn Amẹ́ríkà tẹ̀ sọ yìí wọ́n ti jagun pẹ̀lú Vietnam rí tí wọn ò borí o so ogun wo l'Amẹ́ríkà jà tí wọ́n borí rí. Ó ní ogun wo l'Amẹ́ríkà jà tí wọ́n borí ṣẹ́rí yíyọ ẹkùn bíi tójó màkọ́ bẹ́ẹ̀ ni o pípa rárá ẹkùn kò ṣe bíi pé ẹ̀rù ọ̀lẹ ló ń bà á tó túmọ̀ sí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń wò dọ̀ọ̀yì ẹ má rò pé wọ́n wíìkì o ó pọ̀ ńlẹ̀ bíi ibà láàrin èmi àti yín ṣé bọ́ ṣe ń pa wá yìí ṣára púpọ̀ ńlẹ̀ náà ni. Ẹ wo bọ̀dá Askari ẹ lọ farabalẹ̀ gbọ́ tí Trump ń sọ torí dàbí pé ẹ̀yin etí yín lẹ fi tú ẹ jáka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni ìkànnì illiteracy is bad ó tọ́ ni tèyí tó bẹ́ẹ̀ pàwọn náà jókòó wọ́n ronú dáadáa wọ́n á rí pé ó dà pé àwọn ti ṣe ọ̀rọ̀ yìí gbọ́ ni o. Bẹ́ẹ̀ nìkan ni kí ni gbogbo eléyìí kí ni bàbá yìí sọ lẹ́nu yìí ṣé ká sọ pé ẹ ò lọ́pọlọ mọ́ ni your mumu not too much. Bẹ́ẹ̀ nìkan ni eléyìí gan ti fi hàn pé ara àwọn mumu tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà rèé o. Bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ nǹkan tí eléyìí náà sọ. Bọ̀dá Ifeanyi ní ṣẹ̀bẹ́ gbọ́n yín Saddam Hussein ó sọ pé òun máa defeat Amẹ́ríkà láàrin 48 hours. Ẹjọ́ níbo ló wà báyìí alára èyí tẹ́ ń dọnu yìí náà ni ẹnu orí burúkú yìí náà ni tí ò ní bá yín wáyé lọ́jọ́ ni ẹgbọ́n ó lóun máa defeat orílẹ̀-èdè Amẹ́ríkà láàrin 48 hours síbẹ̀ àti ka more than 72 hours kò rí kẹ̀kẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni o ìkànnì gẹ́gẹ́ bí ọgbọ́n òye tèmi ẹ má ṣì gbọ́ o àwọn US ò wá láti wá bá Nàìjíríà jagun o wọ́n wá láti wá bá àwọn tẹ̀rọ̀tẹ̀rọ̀ àwọn bókobòko àwọn agbésùmọ̀mí àwọn ISWAP àti àwọn àdàlúrú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti wá jagun. Kí wá ló dé tí ẹ̀yin olórí Nàìjíríà tẹ̀ ń ṣe Trump gbọ́ àbí ká sọ pé ẹ mọ̀ọ́mọ̀ ṣe lè láti fi distract ni torí ẹrù ló ń bà yín. Bẹ́ẹ̀ nìkan ni ẹwù ẹ̀fà gba ọ̀dẹ yìí lẹ́jàre èèyàn tóbi bí àpótí olè ẹni pé kó lọ́pọlọ ànábìmí tọ́ka mọ́. Bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti ṣe Trump gbọ́ torí ara àwọn tó ń ṣalátìlẹ́yìn fún agbésùmọ̀mí àti tẹ́rọ̀tẹ́rọ̀ nìyẹn. Ọ̀nà ìdàgbàsókè ni má ṣe Trump gbọ́ nǹkan tó ń fà á nìyẹn o. Ẹ wo ìyá mi bàbá mi a ò ní rí jù báyìí lọ láti sọ pé àjọ lè dùn títí kò ní lè má relé ilé làbọ̀ sí mi oko ẹ̀dá ó dàbọ̀.